Africa Content TV. Gẹ́gẹ́ bí representative mẹ́ta ọ̀gbọ̀n lọ. Ìjókòó ayé náà ni ìjọ bàbá wa ìjọba Marcus. Ìyàwó ọlọ́run ayé àtọ̀kùn sọ̀rọ̀. Ìjókòó ayé náà ni ìjọ bàbá wa Bàdàbí Ojúdìpá. Ìjọ ọlọ́run tààrà. Ìjókòó ayé náà ni ìjọ bàbá wa Lájí Àgbà. Àwọn tó lára rẹ̀. Wọ́n ti jẹ́ ìlú bàbá wa ńláwọ̀ wa jùlọ àti ìrọ̀lá ìṣe. Láti fi kí àwọn bàbá wọn ní Abdulrahman Goodman. Àdínú àkọọ́lẹ̀ rẹ̀ tó ní. Ìyá àti ìgbàlá àdé àlàáfíà tí. Ọlọ́run ti tẹ̀lé níbẹ̀ ó kú ó ìkú lákùnrin àjẹrẹ ní akí. Ṣé ẹ wá kí ìyàrí pé ẹ pẹ̀lẹ́ o nínú súnmọ́ ẹ̀sìn? Ẹgbẹ́ bàbá wa ṣé ìpìlẹ̀ ayé ń tẹ̀lé bí? Ọ̀kan náà ẹ̀ka akọrin wa bàbá wa Pòfẹ́sọ̀ Isa Alabi. Nígbà tó fẹ́ kọ́ mọ́tíláwò ni ó ní Rufina ìgbàlá. Rufina ìgbàlá. Ó ní ìlú àìsílẹ̀wọ̀. Ní ìgbà tó gbé ọ̀pọ̀ tó bá ní Kùránì òkè ìkọ́sí Kùránì àbálà sí Kùránì òkè. Rufina ìgbàlá. Wọ́n kú sí ọ̀lẹ̀ àgbéyà. Pẹ̀lú àfọ àwọn àbùdó. Ọ̀fúnlá ni kúbi tí ìbá ti pé kò ní ọlọ́run ni àbá ní àdúgbò ló àpá ìka ìlú ọ̀tá pé tó ní ẹni tó sọ ní o. Àwọn tó lè lọ́wọ́ lórí òní àwọn yóò ta ọ̀fúnlá ni. Kódà òkú ńláńlá ni owó tí ń gbàdá bíyà òkú ńláńlá ni. Mo kí gbogbo ẹ̀yin ìlú àkókò àfa àti ẹ̀kọ́ alákàtà. Owó tí jẹ́ bí àfa àfa jáde ìlú owó yìí náà mo kí o. Ìyàwó àfa ni mo àfa àti ọlọ́run kọ́ wa wọ ìlú. Gbogbo wa náà kíra wa nítorí ìwé ìrìn àbá àti pàdé pé ó yà kó oṣù kan. Oṣù kan jẹta. Ọ̀sẹ̀ ni wọ́n wáyé kí òun kú bí a bá kàn tarẹ̀ náà. Àwọn kọ̀ àpá àti àwọn ìlú ìlú. Àwọn ìlú ìyá tí a bá jẹ́ nínú ìlú o. Wọ́n bá jẹ́ nínú ìlú o. Kọ́kọ́ kà pẹ̀lú ẹ̀. Ó sì ní bẹ́ẹ̀ rọrùn. Tóun náà sì ń lórí pé dọ́kítà wọn mà ní tòun náà yá.
àfáà òbèrè ojúṣe. Ọlọ́run lọ́kàn máa tó ti di nílé ìlú wa. Ó ṣe wàhálà fẹ́ sí ìlú. Ó sì dààmú torí ẹ̀sìn. Ó sì láfara dàgbé sí. Ó lè kú láti rí bẹ́ẹ̀. Àwọn bí àpẹẹrẹ ta ní kíkú. Ṣé bàbá wa ní tí ó bá rẹ ọkàn tí ọ̀gá rẹ ara ò ní pàpọ̀. Àmọ́ tó bá rẹ ara tí ọ̀gá rẹ kò ó sì máa lọ. Ikú àbá àwọn àdùkú ó ń bí ti ọkàn. Ọ̀la ẹni pé àkúrá yé tí àwọn ẹ̀rí wọn. Ṣé wàá sáà ti fi kú làkọ́kọ́? Ẹgbẹ́ yìí. Ọmọ máa ṣe bó ṣe tó láàṣì lè fi ọ́. Àwọn báyìí bàbá nígbà bá a gbé gbàgbọ́ nínú ẹ̀ ó sì yàn láàyò ní sẹ́ẹ̀tìsì ilé náà ló pín sí. Lẹ́yìn tí wọ́n ṣe ìgbóná ikú ìṣẹ̀yìn ọ̀rọ̀ láti àbá ọlọ́run bá bàbá ọlọ́run ojú tó àwọn bàbá ọlọ́run ojú tó àwọn ìyàwó wọn ojú tó àwọn ọmọ tí wọn ojú tó àwọn abúlé wọn ọlọ́run ojú tó jàmá wọn ọlọ́run ojú tó àwọn jàmá wọn ojú tó ẹbí wọn ọlọ́run ojú tó ẹbí wọn gbogbo tí oṣù máa bá gbogbo tó wá oṣù máa bá pàtó pé láti bí o. Àtijọ́ ọlọ́run bí àǹtẹ̀ nìkan lọ́rọ̀ ní àmọ́ òòlù ọlọ́run èèyàn lónìí. Ó yẹ pé ikú àbá ní ìsìn bí àwọn ọmọ òwúrọ̀ nígbà wọn sí ọlọ́run tó fún ọ. Ọlọ́run tó fún wa. Wọ́n ti tẹ́lẹ̀ kọ̀ọ̀kan àwa náà. 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 Ẹ̀kọ́ ọjọ́ ó dìnà síra. Ẹ̀kọ́ ọjọ́ ó dìnà síra wa. Ọlọ́run jẹ́ ọjọ́ jìnnà síra wa. Ọlá bàbá wa alájí àgbà. Wọ́n fi iṣẹ́ ọlọ́run látọ̀dọ̀. Tí wọ́n gbé iṣẹ́ ọlọ́run látọ̀dọ̀. Wọ́n sì gbé ogún bá wọn bẹ́ẹ̀. Wọ́n sì wá gbé ogún bá wọn bẹ́ẹ̀. Òun wá. Òun wá. Ọlọ́run dá gbogbo wa náà lágbà. Ọlọ́run dá gbogbo wa náà lágbà. Bàbá sí ní àyà. Bàbá sí ní àyà. Wọ́n gbé iṣẹ́ ọlọ́run látọ̀dọ̀. Tí wọ́n gbé iṣẹ́ ọlọ́run látọ̀dọ̀. Wọ́n dàgbà lórí ẹ̀. Pẹ̀lú gbogbo tí wọ́n fèsì. Pẹ̀lú gbogbo tí wọ́n fèsì. Nígbà lẹ́bìs. Wọ́n borí ẹ̀. Wọ́n borí ẹ̀. Dàwa náà lágbà. Dàwa náà lágbà o. Wọ́n náà bá wa lóko pàgátà. Wọ́n náà bá wa lóko pàgátà. Dàwa náà lágbà. Dàwa náà lágbà. Wọ́n náà bàbá wa ẹ̀ẹ́dẹ̀ àdúgbò.